ẹ̀yin èèyàn léèwọ̀ lẹ ṣe gist tá a gbọ́ èyí tó lágbára o ó tún lágbára o bá a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wàhálà wọ́n ní ṣe ni ara bẹ̀rẹ̀ sí í yún wọn lẹ́yìn ìgbà tán ti kúrò nínú palace. Ẹ rántí pé a sọ fún yín pé àǹtí wàhálà wọ́n lọ sí Benin, Republic of Benin, pé wọ́n lọ ra àwọn nǹkan tí wọ́n fẹ́ fi bọ ọdún olókun ṣùgbọ́n ṣìgìdì ni wọ́n gbé lé wọn lọ́wọ́. Ẹ rántí pé a sọ fún yín pé ìgbà tí wọ́n dé palace ṣìgìdì bẹ̀rẹ̀ sí lé wọn kiri. Wọ́n tún lọ sílé wọn ṣìgìdì tún lé wọn. Ṣùgbọ́n gist yìí ni pé láti ìgbà tó ti kúrò ní palace wọ́n ní ṣe ni ara wọn kò jẹ́ kán gbádùn. Wọ́n ní ṣe ni ara ń yún wọn o. Wọ́n ní láti ibi apá wọn dé ibi ọrùn wọn, wọ́n ní ara ń yún wọn. Wọ́n ní bẹ́ẹ̀ nìkan ló ń yún wọn. Wọ́n ní wọ́n dẹ̀ gbé wọn lọ sí hospital wọ́n ní ṣùgbọ́n kò dákẹ́. Ẹ̀yin èèyàn lé wọ́n ní kò dákẹ́. Wọ́n ní bí a ṣe gbọ́ o wọ́n ní ìgbà tí wọ́n jáde sí wọ́n ní àǹtí wa ni wọ́n bá nídìí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé so wọ́n ní uncle àǹtí wàhálà ó lọ bá kábíyèsí nínú palace pé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò dá sí àǹtí wàhálà láti ọjọ́ tí ara ti ń yún àǹtí wàhálà. Ipe bí ìgbà tí kábíyèsí kọ́ abandon àǹtí wàhálà sí ọ̀dọ̀ àwọn ni. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist tẹ̀ni. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wàhálà wọ́n ní ṣe lára yún wọn. Wọ́n lára yìí yún wọn tó ti pọ̀ jù. Wọ́n ní kò sí ibi tí wọ́n ti gbé wọn dé wọ́n ní ara yúnyún yìí ò stop. Wọ́n ní tí wọ́n bọ́ wọnú palace àyàn wọn anywhere ló ti ń yún wọn. Wọ́n ní wọ́n dẹ̀ ti gbé wọn lọ sí hospital wọ́n ní wọn ò rí nǹkan ṣe sí i. Wọ́n ní ara yúnyún yìí ò stop. So wọ́n ní uncle wọn wá bá kábíyèsí pé kí ló dé tí kábíyèsí abandon àti wàhálà tí wọ́n dá sí wọn láti joy. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin ara lé. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. So ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wàhálà wọ́n ní ṣe lára yún wọn o. Wọ́n lára yúnyún yìí pọ̀ o. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré ní ara yúnyún yìí o. Wọ́n ní àtìgbà tí wọ́n dẹ̀ ti lọ gbé ṣìgìdì yìí wá ní oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ sí àǹtí wa. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ sí àǹtí wa. Wọ́n ní bí ara ṣe ń yún àǹtí wa náà nìyẹn. Wọ́n láwọn tí wọn tó bá ti wọnú palace ni ara yúnyún yìí máa bẹ̀rẹ̀. Wọ́n ní bí ara ṣe ń yún àǹtí wàhálà ni ara yún àǹtí wa wọ́n ní àwọn fámìlì àǹtí wàhálà dẹ̀ ní pé àǹtí wa òun ló ṣe nǹkan tó ṣe fún àǹtí wàhálà. Ipe so kábíyèsí ní láti pe àǹtí wa láti wá búra. Ipe torí ọwọ́ àǹtí wa ọwọ́ wọn ni wọ́n bá nídìí nǹkan tó ń ṣe àǹtí wàhálà yìí. Allegedly bí a ṣe gbọ́ ni o ẹ̀yin ará lé. Èyí náà mọ̀ wípé àtìgbà tí wọ́n ti kúrò ní palace kì í ṣe ìfẹ́ inú wọn láti kúrò ní palace. Wọn ò fẹ́ kúrò ní palace rárá nítorí pé togun tìjàtìjà ni wọ́n ń bá kiri pé Queen Naomi ò ní wá sí inú palace kábíyèsí. Ní bí kábíyèsí ṣe ń sọ fún wọn kán kó lọ sí ilé tí àwọn rà fún wọn. Wọ́n ní ṣe ni wọ́n ń bá kábíyèsí lérí ẹ̀yin ará lé.
so wọ́n ní right now wọ́n ní uncle àǹtí wa R wọn náà ti wá sí palace pé kí wọ́n pe àǹtí wa M kí wọ́n béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ àǹtí wa M kó dẹ̀ búra wípé òun ò mọ nǹkan kan nípa ara àǹtí wa R. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist allegedly ni a ní ká mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ ẹ káàbọ̀ ẹ ṣé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin ó subscribers wa a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.